Akewugbagol kò sígbà tí gbogbo yín ò ní padà sílùú bàbá yín torí ẹ̀sìn tẹ́ ń ṣe ó ti cast ẹgbẹ́ òkùnkùn ní gbogbo yín ṣe ẹ̀sìn apààyàn. Wọ́n ní ìdálù òun nìṣèlú àwọn ò fẹ́ mú atótó ni àwọn fẹ́ mú àrọwọ̀ àtẹ́fẹ́ pa fáwọn ẹrú ẹgbẹ́ yín. Nǹkan táwa jí kó yé yín ni pé bọ́ ṣe ń ṣe nílẹ̀ bàbá tiwa èèwọ̀ nílẹ̀ bàbá bòmíì. Èèyàn tó kú ní Saudi Arabia tí Allah pa jẹ ní Saudi Arabia 2026 they are 1301. Jẹ́ ti jáde pé kí ló ń pa wọ́n ní Saudi Arabia. Ṣé ti jáde Allah ni wọ́n fi èèyàn bọ náà àwọn èèyàn tí Saudi Arabia mọ́ta ló kú. Anytime tẹ́ bá ti lọ sí Saudi yẹn Allah máa pa yín náà ni torí pé kí ni ẹ̀jẹ̀ èèyàn náà fi rúbọ fún Allah. Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah ọ̀pá yẹn tó fi kú náà padà pa òun náà ní kú oró. Osama bin Laden ọ̀pá yẹn fàlà, Saddam Hussein ọ̀pá yẹn fàlà, Al-Qaeda, Taliban, Boko Haram, X-Men, ẹgbẹ́ òkùnkùn ní Islam. Akewugbagol kò sí àrọwà àtẹ́fẹ́ sọ fún wa mọ́. Gbogbo yóò padà gbé báàgì yín jọ kan ẹ padà sílùú tó ti bí bàbá ńlá bàbá yín lọ́mọ ẹ lè bá ilẹ̀ Yorùbá jẹ́. Wọ́n kéde wọ́n ṣòfin obìnrin ò kí wo lóòlù. This is our culture. Ẹ wá ń tẹnu àbùkù lù ẹ ń sọ̀rọ̀ tí ò dáa ó wá gbéra ó lọ sílé àwọn ọmọ tó kìlọ̀ fún pé wọn obìnrin ò kí wo lóòlù. So sẹ́yìn ṣèwádìí pé kí ló bí ẹ ṣèwádìí kankan nípa ẹ kàn wó pé ẹ kìíní kan obìnrin ò kí ń ṣe ìmáàmù náà sóbìnrin lè dídì irun ni. Àwọn ọmọ ohun tó bẹ̀rẹ̀ àníbàjẹ́ àlè sọ pé wọ̀ ni nínú Islam obìnrin ò lè jó lórí. Bẹ̀yìn pípù yẹ ẹ lọ́pọlọ nítorí àṣà aláṣà ẹ fẹ́ bá àṣà tiwa jẹ́ àṣírí yín ti tú. Ìwọ tílẹ̀ Yorùbá ò bá tọ́ lọ́rùn gbé báàgì ẹ kó gbàlú bàbá ńlá bàbá ẹ lọ gbogbo ilé ẹ jí níbi táwọn bàbá yín ti rìn wá ẹ̀yin náà rìn padà lọ́bẹ̀ ẹ lọ túlù yín ṣe ẹ má bà ìlú tiwa jẹ́ ṣẹgbọ́ ẹ̀yin aláìníṣẹ́ akéwù tọrọ jẹ kò lóko kò lódò wọn pa láàrú yín ọ dákẹ́.